kalẹ̀ lọ́dẹ èèyàn wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò wa ètò àwọn aṣòfin wa tí ó dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà níbi tí a ti ń gbé àwọn aṣòfin tó jẹ́ ọmọ Odùduwà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wá fún yín láti wo kí ni ipa tí wọ́n ti ń kó láti ìgbà tí wọ́n ti wà ní ilé aṣòfin. Lẹ́ni ẹja ńlá òun náà ni ìwọ wá tún gbé nígbà tí ẹ̀yin náà bá rí aṣòfin tèmi àti kí ni àwọn nǹkan tí wọ́n ti ṣe nígbà tí wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ mọ̀ pé ẹja ńlá òun náà ni ìwọ wá gbé. Ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ Honorable Ọlábọ̀dé Ayọ̀rìndé tí wọ́n jẹ́ aṣojúṣòfin fún ẹkùn ìdìbò Ọ̀wọ̀ Ọ̀sẹ́ láti ìpínlẹ̀ Ondo. Bàbá ẹ kú kalẹ̀. Bẹ́ẹ̀ni ẹ ṣé. Yorùbá ní àrí ni àbẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ṣe dàgbà lẹ bá bọ́ sílé aṣòfin ìbò ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà tá a bí mi nílùú Ọ̀wọ̀ ìgbà tá a kàwé tán a ṣe iṣẹ́ olùkọ́ni ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama àtúnlọ kà sí àtúnṣe nígbà tá a kà sí tán. Iléèwé wo lẹ ti jáde? Mo jáde ní primary school àbí. Iléèwé ẹ lọ primary secondary school. Mo lọ sí AC primary school mi ò lọ secondary school mo lọ sí mọdá èyí tó ń pè ní modern school ńgbà yẹn mo kúrò ńbẹ̀ mo lọ sí iléèwé olùkọ́ni teacher training college mo kúrò ńbẹ̀ 1978 mo ṣe iṣẹ́ teacher ní bíbí mẹ́ta mo tún kúrò ńbẹ̀ mo tún lọ sí poli nígbà mo kúrò ní poli tẹ́ ẹ̀kọ́ ní poli gbà yẹn. kọ́mọjẹ́ káyà tó jẹ ìjàgbọ̀n ṣé ọmọ ilé tó ń pè ní kọ́mọjẹ́ àwọn àtẹ̀wé. secretarial studies mo kọ́ ní polytechnic Ọ̀wọ̀ àwa ni a jẹ́ set kejì tó máa wọ bẹ̀ ní 1980 wọ́n dá léèwé yẹn sílẹ̀ ní 1979 àwọn ológun ló dá sílẹ̀ kí wọ́n tó gbé ìjọba fún alágbádá so lẹ́yìn yẹn àtúnṣiṣẹ́ mo lọ ṣiṣẹ́ ní Daily Sketch mo ṣiṣẹ́ ní Animal Kingdom l'Ákúrẹ́ mo kúrò ń bẹ̀ mo lọ ṣiṣẹ́ ní bank ní Cooperative Bank PLC mo ṣiṣẹ́ ọdún 10 ń bẹ̀ mo fọwọ́ ara mi fìwé sílẹ̀ pé mo fẹ́ lọ kàwé sí mo wá lọ sí University of Ibadan mo kàwé mo dé amòfin agbẹjọ́rò bíi 20 ọdún sẹ́yìn láti ń rojọ́ ẹlẹ́jọ́. ẹ wá wò gbogbo bí ẹ ti lẹ́ẹ̀ka yìí àbí ńgbà ẹ ti ń rò pé ẹ wà sílé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ bá wulẹ̀ fi lẹ́kọ́. rárá Ọlọ́run ló máa ń tọ́yàn sọ́nà. ẹ bá wọn lọ sí jẹ́. mi ronú pé mo tiẹ̀ fẹ́ ṣe politics tí má dẹ̀ fẹ́ ṣe politics gan ààrẹ abàṣẹ wà ní lówù mí ṣe kì í ṣe àrùn ọjọ́ wọn. àwọn alẹ́ ti gbọ́ báyìí. tó wá jẹ́ pé ó ṣeé ṣe ni ààrẹ gan lówù mí ṣe ibẹ̀ ni iṣẹ́ wà ibẹ̀ láti lè tẹ́ aráàlú lọ́rùn púpọ̀ ṣe rí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọ̀nyí àmọ́ ni. ìgbà tí ẹ wá ń ṣe iṣẹ́ aṣòfin bíi amòfin láti bí ọdún yìí ọ̀nà wo lẹ ṣe wá gbàdé ní òṣèlú. mo tún kọjá yẹn mo tún ṣiṣẹ́ olùkọ́ni mo teach ní Faculty of Law ní Ilé-Ifẹ̀ fọdún 13 pàpà mo di àgbà olùkọ́ni. lébi ìyẹn kó tó di pé àbọ̀ sọ̀rọ̀ òṣèlú ẹ wo ètò ẹ̀kọ́ nígbà tí ẹ jẹ́ olùkọ́ ní àwọn fásitì ẹ wo bí fásitì ṣe rí nísìn àwọn ọmọ tẹ́ ẹ̀ ń kọ́ jáde nígbà náà àti àwọn tó ń jáde nísìn kí ni ìyàtọ̀ àtijọ́ ara tó wà níbẹ̀. kí o ṣe ọjọ́ tó pẹ́ mo kúrò kò tí ì ju ọdún méjì bí mo ṣe kúrò ń bẹ̀ gẹ́rẹ́ ni mo wá sí ilé ìgbìmọ̀ aṣòfin kì í ṣe ọjọ́ òun. bí ọdún 13 tẹ́ ń kọ́ ọmọ yẹn ẹ wo ìgbà náà. a ti rí àmì pé nǹkan ti ń dà wọlẹ̀. kí ló fà á. èrò ti pọ̀ jù olùkọ́ni ò sì tó ṣe rí ayé àtijọ́ nígbà tí olùkọ́ni bá ń kọ́ ọmọ 20 àbí 15 tó bá fún wọn ní pèsè kankan lọ ṣe wá á fẹ̀jú mọ́ á kà á ṣùgbọ́n nígbà tí ẹ bá fẹ́ kọ́ gbà tí mo wà nífẹ̀ẹ́ tá a bá fẹ́ kọ́ landlaw àwọn tó máa wà ní kíláàsì àríbi 1000 because Faculty of Law àṣẹ estate management àṣẹ ó máa ń bà wá lẹ́rù gan àti fún wọn ní iṣẹ́ àmútòlọ́sílẹ̀ lọ ṣe assignment wa ṣùgbọ́n ń gbà ayé tá a sọ pé ó dà yìí kò pọ̀ tó yìí nísìnyí tẹ́ bá rán ọmọ lọ sí ilé ìwé gíga ní ìlú òyìnbó wọ́n lè pọ̀ ṣùgbọ́n olùkọ́ni á tún pọ̀ wọ́n lè tí tẹ́ bá fẹ́ rẹ́gísítà fún kọ́ọ̀sì kan mo lè sọ pé kọ́ọ̀sì mi ẹni bá fẹ́ rẹ́gísítà sí mi ìfẹ́ ju 25. ìjọba ní ọgbà olùkọ́ni àbí àwọn olùkọ́ ọ̀pọ̀ tó. ẹni tó fẹ́ ṣe olùkọ́ pọ̀ ìjọba ní ògbà tó àwa ní àgbà tó tó gbé mo wà níjọba ń sìn àwa lá àgbà tó
ọ̀pọ̀lọpọ̀ táwọn aláàlùtẹ̀ ń sọ ni pé ẹ̀yìn àwọn àgbà máa ń pòwe pé wọ́n ní òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀ pé níbi tọ́rọ̀ ẹ̀kọ́ gan ti wọ́ pé àti sàlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó lọ ra ìwé ìdánwò fáwọn ọmọ. kì í ṣe bẹ́ẹ̀ bó ṣe wà láyé àtijọ́ náà nìyẹn kò rí bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn wa ò rí náà máa ń sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó dá wàhálà lẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ kì í ṣe òbí kà ń ra ìdánwò kọ́ nìkan ara ẹ̀ ni ṣùgbọ́n bíntì nìyẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òbí gan ló fẹ́ kọ́mọ òun ṣoríire láàyò ẹgbà pé lọ ṣèdánwò ṣùgbọ́n àwọn nǹkan tí ó mẹ̀hẹ̀ ní ọ̀dọ̀ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wa ni pé ilé ìwé ò tó ẹ wo irú fásitì lórílẹ̀-èdè Nàìjíríà ò tó ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe bá ní àti à ń jáde àwa gan jáde ẹ wo orílẹ̀-èdè ẹ wo London nìkan ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o kì í ṣe orílẹ̀-èdè o ilé yunifásitì tó wà ń bẹ̀ 17 ni ìlú kan ẹ wo Amẹ́ríkà population àwọn èèyàn tó wà l'Amẹ́ríkà ìlọ́po méjì tiwa ni ìlọ́po méjì tiwa bíi 180 million tí wọ́n 320 ṣe é pé bí ìlọ́po kò tẹ̀ tó ìlọ́po méjì tán ṣùgbọ́n yunifásitì tiwa bíi 20 ni tí wọ́n òyìnbó ni màá sọ sí yín tí wọ́n ó ń lọ sí 3000 universities. ní ilé tí wọ́n níbẹ̀ tán ní. ìyẹn pé ilé ìwé ò tó níbí. kò tó òun ló jẹ́ kérò pọ̀ jù ilé ìwé ò tó ilé ètò yẹ ká fi sórí la fi sísàlẹ̀. kejì ẹ wá rí ilé tó ń jẹ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ti bàjẹ́ pátápátá kò sí ẹni tó ń ṣe tíṣà nílé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ń sìn tó ń gan tó bá ṣe ìdánwò primary six ta pass ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn tó kọ́ ilé grade 2 NC tó ṣe dáadáa wọ́n ti fẹ́ máa rìtáyà àwọn tó ṣe lábẹ́ igi ló wà ń bẹ̀ ń sìn wà á máa tajà ní agbeni wà á lọ máa lọ sí teacher training ní Saturday and Sunday teacher training tèmi lọ ní 1975 to 1978 táwa ní St John Mary's College Ọ̀wọ̀ bàbá Òjó gbogbo àwọn awáni tó kọ́ wa àwa ń bẹ ní inú ọgbà là ń gbé àwọn akọ́ wa jiná ṣùgbọ́n sìn ìyẹn àjókòó sílé àgbà sàtìsàbù NCE. kóun ti kẹ́kọ̀ọ́ ó ti dolùkọ́. ẹni kó kọ orúkọ ẹ̀ sójú blackboard àwọn tó ń tajà lọ́jà àwọn tó ti kọ́ ìwé tó mọ̀ wọ́n ti ń rìtáyà tán o. mo sọ ní ilé ìgbìmọ̀ aṣòfin mo ní níbo ni teacher training college wa lọ tí àwa fi ń sọ pé àwọn ìyá tó ń ta bọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títì tó bá ti Saturday wọ́n lọ bẹ̀ láago 8 sí tó bá dẹ̀ ra bọ̀lì dání fún tíṣà ó lè má wá jẹ́ wọn pé bọ̀lì ló ń tà tó bá ti ra bọ̀lì dání àtẹ̀pà tó fún tíṣà kò tiẹ̀ ní wá wọn ló ti ṣe assignment ẹ̀ tó bá dẹ̀ lọ ṣe ìdánwò eléyìí tó ń pè ní NTI yẹn wọ́n ní kò gbúdọ̀ fẹ́lẹ̀ o ibi ilé ìwé tàwa tíṣà tẹ̀ ń tàwa lọ ẹ wá kó àwọn yẹn nìkan ló máa kọ́ mọ́ tí ìpínlẹ̀ bá ti wá bàjẹ́ ńkọ́ kí ló lódodo ò ṣe. ẹ jẹ́ ká sàn kò dínà bẹ̀ nígbà tí ẹ wá ti wúwo àwọn tẹ́ ẹ lẹ́ là kọjá ìkọ́jú ilé yín kí ló bó lè sọ wá dọ́rọ̀ ní òṣèlú. mo ṣe jù yẹn lọ alágbàálẹ̀ tó ń bá yọ látòkè tó ń bá bẹ́ sílẹ̀ tó ń bá yìn òun á yinra òun èmi mo dá Achievers University sílẹ̀ lọ́wọ́ kí n tó wá bí. àwọn èèyàn ti ń bọ̀ ní ìsìn báyìí náà ara àṣeyọrí kan. nígbà tí mo wá rí gbogbo ẹ̀ bó ṣe rí mo ti ṣe olùkọ́ni mo ti dá yunifásitì sílẹ̀ mo ti dá secondary school sílẹ̀ mo ti ṣiṣẹ́ lọ́ọ̀yà tó ń lọ sí bí 20 ọdún sìn àwọn ẹgbẹ́ mo wá wò pé mo ṣàwárí ibi kùdìẹ̀kùdìẹ̀ wà láàrin pé à ń ṣèjọba mi kàkà kí n wà lẹ́yìn agbó kí n máa sọ̀kúta sí wọn pé wọn ò ṣe dáa lẹ́yìn ká jọ lọ bẹ̀ ká lọ ṣe dáa mo wá lọ sílùú mi mo wá lọ gba fọ́ọ̀mù ẹ dìbò fún mi àmì ẹni dìbò fún mi wọn ni wọn á dìbò fún mi wọn ṣe dìbò fún mi nìyẹn mo ṣe wá síbí nìyẹn. bóyá torí pé gbogbo àwọn àṣeyọrí tí ẹ ti ṣe òun ni ètò ìrànlọ́wọ́ tẹ̀ àtorúkọ rere tí bàbá mi ní nílùú. láti ìgbà tí ẹ ti dé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé wo ni ẹ wà. ṣe rí mo sọ fún yín nísìnyí pé mo ṣiṣẹ́ ní báńkì fún ọdún 10 mo dẹ̀ qualify bí chartered bank àti nkó kúrò mo débí mo forúkọ mi sílẹ̀ sí ìgbìmọ̀ báńkì àti currency mo wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa báńkì mo forúkọ mi sílẹ̀ ní ilé ìtàn pè ní
ìṣirò owó finance mo dẹ̀ wá jẹ́ lọ́yà phd mo ní law mo forúkọ mi sílẹ̀ ní justice committee àti anti-corruption mo dẹ̀ wà ń bẹ̀ àwọn tó ń ká ìwà àbàjẹ́ ká pamọ́ àwọn olórí aṣòfin wọ́n fi mí sí mo jẹ́ igbákejì alága fún gbogbo nǹkan tá à ń ṣe ní ojoojúmọ́ ní House of Reps rules and business mo jẹ́ igbákejì bẹ́ẹ̀ mo tún àwọn tó ń tú ọ̀nà ṣe Federal Road Maintenance Agency mo tún wà ní committee yẹn ìyẹn ni mo fún wọn mọ́ wọn lọ́rùn tí wọ́n fi fún mi ní kìlómítà kan ní ìlú mi pé ẹ lọ a máa ṣe yẹn bẹ́ẹ̀ so mo tún wà ní committee ń pọ̀ ọdún mẹ́jọ èmi ni mo tún jẹ́ alága ń sìn pé à ń wo kí ni kùdìẹ̀kùdìẹ̀ tó wà lọ́rọ̀ ajé wa chairman House Committee on Economic Recession èmi ni mo tún ń ṣe alága yẹn sìn. ṣé àbígbà tí wọ́n yẹ̀ wò yín wọn ò rí pé ẹ ti solùkọ́ rí kí wọ́n fi ń sí ti ìgbìmọ̀. mo wà ń bẹ̀ mo wà ní committee education. ìfọ̀ àwọn gbogbo àwọn ìgbìmọ̀ alábẹ́ sẹ́kẹ́rẹ́tà tẹ̀ wá ewu lẹ́ lè sọ pé èmi ọ̀nẹ́rẹ́bù Ayọ̀rìndé o àwọn bíi ìlàṣẹ́jù. ṣe rí committee yẹn gbogbo kò sí adìyẹ làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀ committee yẹn gbogbo ẹ̀ ni mo ti jẹ́ ìkan gbòógì tí wọ́n bá fẹ́ ṣèpàdé bí wọ́n ṣe máa pè mí nìyẹn ṣe pé tí mi bá sí bẹ̀ wọ́n mọ̀ pé ọkùnrin yóò sí bí so gbogbo ẹ̀ ni Ọlọ́run ti jẹ́ kí ipa tí à ń kó hàn sí alága bẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀ a sì ń ṣe mí wá lè sọ pé ìgbìmọ̀ kan báyìí ni ò ṣe tó ṣùgbọ́n ṣe pé ìgbìmọ̀ wa ti wá ni pé ká máa fi ojú tó nǹkan tí ìjọba àpapọ̀ ń ṣe tó jọmọ́ ìpa aláṣẹ ń ṣe tó jọmọ́ ìgbìmọ̀ tiwa so pípa tá à ń ṣe bíi police àbí inspector àyẹ̀wò pé ìjẹ́ nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe ní ọdún ìjẹ́ ṣe tí wọ́n bá sì ṣe ẹ rí àbùkù díẹ̀ tó wà ní democracy ní pàtàkì jùlọ ní orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń dìde tá à ń pè ní third world country tí wọ́n bá ṣe kí la fẹ́ ṣe. àwọn aráalé fẹ́ mọ̀ náà ní sọ pé ṣé ẹ̀yin aṣòfin ọ̀ lágbára láti yẹ ẹ̀yin ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí ẹ sọ pé wọ́n wà nínú àbádòfin tẹ́ ẹ sọ fún àwọn aláṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣe. màá wá sọ òyìnbó kan fún ẹ wà wá túmọ̀ sí Yorùbá fáwọn èèyàn wa we can only back we cannot bite. yẹn ajá inú òwe ni. kí la fẹ́ ṣe àákàn pariwo ẹ ṣe báyìí nínú. èyí pé ojú aráàlú lẹ wá ṣe. kí la fẹ́ ṣe ká lọ yọ Buhari kúrò ká pé kó má jẹ president mọ́. ẹ lè bá aláṣẹ sọ̀rọ̀ ìyẹn náà mo fẹ́. ó là ń sọ yìí ká ti sọ kẹ́ẹ̀dẹ̀ ti gbé ó ti tàn. ìyẹn náà ló jẹ́ kí n fẹ́ bí léèrè ẹ wò nígbà tẹ dé ilé ìgbìmọ̀ aṣòfin ní nǹkan bí ọdún méjì sẹ́yìn awuyewuye ẹ̀yin aṣòfin o àtàláṣẹ o gbọ́ra yín yé gbogbo nǹkan ṣe bí ẹni pé pàkàṣọ ní ìsìn báyìí gbogbo nǹkan ti rọrùn ẹ ti gbọ́ra yín yá. kò sí ìgbà tá a gbọ́ra wa yé ṣé aráàlú gan fẹ́ gbọ́ wa ni àwa tá à ń jẹ́ aṣòfin. àwọn aláṣẹ ló wọ́n ní ẹ̀yìn pé ọwọ́ yín pé ẹ̀yìn ọwọ́. àwọn aláṣẹ ò tiẹ̀ sọ bẹ́ẹ̀. àwọn aláṣẹ ní sọ o. wọn ò sọ bẹ́ẹ̀. pé ọwọ́ yín ò mọ́. àwọn aláṣẹ ò sọ bẹ́ẹ̀ aráàlú gan. lọ́sọ̀kọ́ ọwọ́ yín ò mọ́. ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín aráàlú wọ́n ti gbé ní ìlú ní abẹ́ kábíyèsí bọ́n ṣe bí wa nìyẹn kábíọ́wòsí ni ọba wọ́n ti gbé ní ìlú lábẹ́ kábíyèsí ológun ṣẹ́rí à ń bí yìí kò tẹ́ àwọn èèyàn wa lọ́rùn pé a tiẹ̀ ń béèrè. tó yẹ kójú ṣe aṣòfin ni. kò yé wọn eléyìí tí ó yé àwọn èèyàn wa ni pé tá a bá ti gbé ààrẹ síbẹ̀ àbàṣẹ gbà wá ni bí torí pé kábíyèsí ni wọ́n mọ̀ ní ìlú wọn kábíyèsí ológun náà mọ̀ tí a wá sọ pé ọ̀làjú dé pé kò sí nǹkan tó ń jẹ́ kábíyèsí ní democracy a lè bí ọ́ òun ló ń jẹ́ democracy aráàlú ló sì gbọ́dọ̀ pé a bèrè so tá a bá ti wá bí ọ́ yẹn ó di wàhálà sára aráàlú ìyẹn la ṣe ọjọ́ kan mo wà lórí tẹlifíṣàn mo ní ǹjẹ́ aráàlú gan tiẹ̀ fẹ́ ìjọba tàwa yìí tó bá jẹ́ ìjọba ológun náà fẹ́ kí wọ́n lọ dìbò kan ní Nàìjíríà ìjọba ológun wọn fẹ́ torí pé mi ì tí ì rí aráàlú tó fẹ́ràn aṣòfin wọ́n ti mọ́ wọn lára sẹ́mi ó ti ìyá ti mọ́ wọn lára. apàṣẹ wàá ni. apàṣẹ wàá ni nígbà mo débì yìí mo kínú ìwé pépà báyìí
wọ́n ní wọ́n fún mi ní 25 million naira wardrobe allowance. ṣé bẹ́ẹ̀ ni àwọn aráalé ń gbọ́. Mo fẹ́ kán gbọ́ ni mo ṣe sọ ṣe bó òbèrè lọ́wọ́ mi àǹfààní nìyí kára àlùgbọ́ àbó òbèrè lọ́wọ́ mi. Mo dẹ̀ lọ bá speaker kí níbo ni wardrobe allowance wà ó ní òun mọ̀ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Mi ì rí wardrobe allowance ó dẹ̀ wà nú pépà. pé ẹ ti gba 25 million naira. Aráàlú dé wọ́n ní wardrobe yẹn wọ́n fẹ́ fàyà kan kó kí ló ń jẹ́ wardrobe níbí o mo ti lọ́dún méjì o kò sí aṣòfin kankan tó ń gba wardrobe allowance wọ́n tún fún ní amount gan wọ́n ní 25 million. ìyẹn náà ló wá sí kí n fẹ́ sọ fún yín. so aráàlú gan abẹnufólofòló pọ̀ jù. ẹ wá gbọ́ iná ló dé kí n wá fẹ́ sọ fún yín ní ìsìn torí pé òfin wọn ní kẹ́ wá ṣe níbí wọn ò ní kẹ́ máa pín owó fáwọn èèyàn rí. owó sí lọ́wọ́ ọ̀dọ̀ aláṣẹ ni owó wà. ẹ̀yin tẹ́ wá jẹ́ gẹ́gẹ́ bí aṣojúṣòfin ẹkùn ìdìbò Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ yìí èmi ò Ọ̀yọ́ Ayọ̀rìndé láti ibi ilé ọ̀sán tí mo wà yìí kí n lè tọ́ka sí pé ẹ ti fà lọ sádùúgbò yìí láti inú àbádòfin àdá fún yín ẹ ṣàlàyé fáwọn aráalé. àdá fún yín ṣé ẹ pé ìkànnì mi nínú àwọn ọ̀ọ́dúnrún ó lé ọgọ́ta oníkàlùkù fà sí mi fà sí ẹ náà fà ìkíní tí ìjọba bá ń bọ̀ tí wọ́n bá ti pé ètò ìṣúná wọn á là á lẹ̀ gbogbo wa máa sá káàkiri kí nǹkan wá sí agbègbè ibi tó ń tí ó bá wá síbẹ̀ aráàlú á sọ pé kí ló lọ ṣe ń bẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ Ọlọ́run nígbà mo débì ọba Òkèlúsẹ pè mí ó ní bíríìjì tó so Ondo State pọ̀ mọ́ Ẹdó ọdún 14 ní ìjọba àpapọ̀ ti fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọ́n dẹ̀ ti ṣe tó bíi 70% tí o parí in fact kò sẹ́ni tó lè gbàbẹ̀ kọjá ìrìn ọmọ Israẹli ni tó bá fẹ́ wọ Ìgbìnẹ̀dàn wá kọ́ lọ gba Benin mo dẹ̀ wá lọ wò lóòótọ́ o kò bí 470 million kan parí ẹ̀ mo gbé àbá lọ sí house mo move ẹ̀ wọ́n dẹ̀ pass ẹ̀ àdègbè lọ sí Ministry of Works bí rí bí àwàdà wọ́n ṣe pass ẹ̀ báyìí kò ju oṣù 6 àwọn òṣìṣẹ́ ti move síbẹ̀ wọ́n ti ṣe báyìí wọ́n ṣe àwọn aráàlú ń gbọ́ yẹn yàtọ̀ sí yẹn kọ́ lẹ́yìn yẹn mo ń sọ lọ sí mo wà ní committee Federal Road Maintenance Agency lọ́lá Ọlọ́run mo rí kìlómítà kan gbé lọ sí àdúgbò bò nìyẹn wà ọ̀nà Achievers University ni ẹ má sọ pé mo gbé sọ̀nà university. àwọn èèyàn ti ń bọ̀ ẹ ti faraàlú ni aláàlú ni ọmọ àgbà bẹ́ẹ̀ ìyẹn tún kọ́ lẹ́yìn yẹn kọ́. mo fẹ́ sọ pé tíyan bá wà nílé ìgbìmọ̀ aṣòfin bíi eléyìí tí wọ́n pè ní zonal intervention yẹn tí gbogbo aráàlú mọ̀ ní constituency project tí àkókò bá lọ mo fẹ́ fi sùúrù ṣàlàyé constituency project yẹn wọn kì í kówó fún aṣòfin kankan o. ọ̀pọ̀lọpọ̀ aṣòfin náà ní sọ bẹ́ẹ̀ pé àwọn ìrówó yìí. gbogbo wa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kan fún aṣòfin kankan pé constituency project ẹni owó gbà ìjọba àpapọ̀ lánìí kò kọ́lẹ̀. àwọn kẹtẹ fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe mo dẹ̀ kọ́lẹ̀ mo ní mo fẹ́ renovate àwọn school tí ìjì ti gbé orí ẹ̀ lọ lágbègbè tí mo ṣojú mo ní àwọn ìlú kan àwọn ìgbèríko kọ̀ọ̀kan wà tó yẹ pé mọ́tò ò lè lọ síbẹ̀ torí pé bóyá odò kọjá àbọ̀nà ọ̀dà mo fẹ́ ṣe covert síbẹ̀ mo dẹ̀ sọ pé mo fẹ́ ṣe oko. gbogbo àwọn ilé ìlọ́jọ́ alẹ́ ti ṣe báyìí. nígbà tí wọ́n máa dé mo fẹ́ máa júwèé ibi tó wà ní. àwọn káwọn ará ilé fún mi. nígbà tí the first constituency project wa ní Ọ̀wọ̀ Ọ̀sẹ́ nígbà tí wọ́n kọ́ sílẹ̀ 111 million ni but mo fẹ́ sọ fún yín pé 45 million péré ni ó jáde ní lọ́dún tó ètò ìṣúná tó lọ yìí bàdà ṣe ná ní agbègbè mi nìyí mo lọ sí Ìdó-Àní bíríìjì kan wà tó ti wó àwọn aráàlú sọ mi pé kí n jẹ́ ọkùnrin bá wọn ṣe. àwọn aráàlú àní àtàwọn èèyàn náà ń bẹ àkùgbè bọ́ńbọ́n. wọ́n lọ ṣe bẹ́ẹ̀ mo sì gbó kọ́tà sí níbẹ̀ wọ́n ti ṣe a tún lọ sí skul kan tẹ́ bá débẹ̀ ẹ̀ ní ilé ìgbọ̀mọ̀ yìí síbẹ̀ àwọn ọmọdé wa ń bẹ gbogbo ẹ̀ ti já lórí sílìn ti já ilẹ̀ gan ó ti wú dànù yàrá 6 a renovate ẹ̀ orí rigidi bíi ti ọmọ olóyìnbó ṣe àdẹ̀kó furniture síbẹ̀ wọ́n ti ń lò àwa sí yè rẹ nígbà tí mo campaign mo rí ṣùkú kan ní yè rẹ lọ́wọ́ ṣùkú yẹn ní kíláàsì 4 àwọn ọmọ mo wá ní primary 1 to 6 ni wọ́n máa ń rí ní primary school kíláàsì 4 wọ́n láwọn yòókù abẹ́ẹ̀gì wọ́n dẹ̀ júwe abẹ́ẹ̀gì tí wọ́n wà mo ní bó tiẹ̀ jówó ara mi màá kọ́ kíláàsì 2 fún yín nígbà tí ilé ìdè mo ra akọ́ sí wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n kọ́ kíláàsì 2 tó dáa
wọ́n dẹ̀ fi furniture sí àwọn ará ti gbọ́ yẹn náà wọ́n ti wọ́n ti síbẹ̀. then àwọn ọ̀nà oko àwọn ọ̀nà àdúgbò tí ò ṣe é gbé mọ́tò gbà ó ń lọ sí bíi 18 a lọ ṣe culvert sí gbogbo ẹ̀yẹn wọ́n ti parí ẹ̀ lọ́lá ọlọ́run ká tó rí ọ̀sẹ̀ méjì síbi tá a wà yìí Federal Road Maintenance Agency a lọ síbi tí mo rí tó wú nínú ọ̀nà bẹ̀ tí mo ní kàn ṣe mo ti gbọ́ pé wọ́n ti. gbogbo ètò ẹ̀fà tí. kò tán mo wá gbé fọ́ọ̀mù jáde pé gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ mo fẹ́ introduce wọn sí torí iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ bàbá mi a fẹ́ gbin àgbàdo a fẹ́ gbin ẹ̀gẹ́ a lọ kó igi ẹ̀gẹ́ ní IIT a lọ ra improved seedlings a ra tractor 3 ìkan wà ní Ìdó-àní ìkan wà ní Ìfọ̀n ìkan wà lọ́wọ́ àwa bẹ̀ sí fi ṣoko lọ a fẹ́ pín fún ẹni méjì ìsáré hectare kọ̀ọ̀kan so that a bá wọn ṣe a bá wọn gbìn a fi kọ́ iṣẹ́ a fi kọ́ wọn níṣẹ́ bó ń ṣe wọn mójútó wọn bá tún máa fún wọn lówó mọ́tò tí wọ́n máa fi lọ sóko tàbá wá ṣe tán bá tà tán bá wá rèrè tó wọn bẹ̀ wọn ní sákúrò mọ́ 100 èèyàn la kọrúkọ ẹ̀ sílẹ̀ tó máa jàǹfààní ìyẹn kí láti ṣe lọ́la ọlọ́run bí mo ṣe wà ń bí ó yẹ kí n lè dárúkọ 2 3 láwọn tó ọlọ́run ti lò mí fún àti wọlùṣẹ́. ìyẹn náà ni pé ẹgbẹ́ náà mọ̀ a gbọ́dọ̀ ẹ̀bàrà sàwọn. mo kàn fẹ́ kẹ́ ẹ ra aṣọ ní kékeré pé torí pé mo sọ náà ní wọn ní kẹ́ ẹ máa pín owó fáwọn èèyàn ṣùgbọ́n ṣe mọ̀ pé bàbá káàbọ̀ ọmọkùnlé wà àwọn bàbá káàbọ̀ ọmọkùnlé yẹn àwọn bóyá ìtọ́ka ẹyọ kàbí méjì bẹ́ẹ̀ bá tẹ lè sọ pé. mo sọ̀rọ̀ nípa iṣẹ́ àti ẹnìkan bí méjì tọ́lọ́run lò wá torí iṣẹ́ ìjọba ẹ mọ̀ nǹkan orúkọ tí mo ń pa àwọn yẹn ni àwọn orí ń fọ́ mi ẹ̀yìn dùn mí ṣe orí fọ́ mi ẹ̀yìn dùn mí yẹn ojoojúmọ́ ni ìyẹn ò lóǹkà orí fọ́ mi ẹ̀yìn dùn mí torí bá ti ń fọ́ alátẹ̀ra panadol fún ẹ ẹ̀yìn bá ti ń dùn ẹ ara alomọ tó máa fi. ìyẹn ni pé kì í ṣùgbọ́n ìṣẹ̀ṣẹ̀ òfin ṣíṣe iṣẹ́ àánú nìyẹn. ó iṣẹ́ bá torí tí mi bá jẹ́ olórí aṣojú wọn kò ní pọ̀ tó yìí àwọn ẹbí mi lájẹ́ torí pé mo jẹ́ aṣojú wọn ó ti wá dìlú. so ìlú lẹ́yìn ṣe dúró. orí fọ́ mi ẹ̀yìn dùn mí ó sùn pọ̀ lọ yàrá tuyantua lẹ́yìn yẹn torí pé mo ń ṣojú ìlú a rí 2 3 4 tó yẹ pé hospital sọ pé kàn dè mọ́lẹ̀ pé kò sanwó hospital àtọ́jú ẹ̀ tán o ò lè sanwó hospital tí a máa fi sọ pé ẹ má wọrí ẹ release ẹ máa sanwó yẹn àrírú ẹ̀ dáadáa. ẹ ṣe mo rò pé tá a bá ní kí a tu yín sílẹ̀ gbogbo ilẹ̀ òkun. ṣé mo mọ Yorùbá yẹn sọ. bẹ́ẹ̀ni nígbà tó máa fi di ọdún kẹta kí ni èrò ọkàn yín ẹ rò pé bóyá kó tó dá padà wá bí àbí ẹ ń wò pé ààrẹ àbí gómìnà lẹ́fẹ̀ẹ́ dẹ̀ nísì. kò sẹ́ńtì nǹkan ò dáadáa o. ṣùgbọ́n nígbà tí bá parí sáà ilé ṣùgbọ́n kí ló wà lọ́kàn yìí. tá a bá ti máa parí sáà ilé kí Olúwa kó gbé mi tẹ̀síwájú. bí tó bá wù Ọlọ́run àbí ààrẹ. mo ti wà ní òṣèlú kó Olúwa kó gbé mi tẹ̀síwájú ẹ fi yẹn lẹ̀ sí ìrìn mi àtọlọ́run. ẹyẹ èèyàn wa ẹ rí i pé láti nǹkan bíi ìṣẹ́jú mélòó kan sẹ́yìn tí a fi ń bá ọ̀nàrẹ́bù Ọlábọ̀dé Ayọ̀rìndé tí wọ́n ṣe adúlùsòfin fún ẹkùn ìdìbò Ọ̀wọ̀ Ọ̀sẹ́ láti ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní ẹja ńlá òun náà ni ìwọ wa gbé ẹ wo gbà péréte tí wọ́n ti lò ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ wo àwọn àṣeyọrí tí wọ́n ti kà sílẹ̀ ǹjẹ́ gbogbo àti a bá ń ṣe ojú ìlú èmi a máa sọ kíní kan fún wa pé àríṣe òní àríkà torí àríkà òní bàbá ìrègùn ǹjẹ́ ẹ rántí pé àdánwò ní ipò tí a bá wà ẹ jẹ́ ká lò dáadáa nítorí òní kọ́ nítorí ọ̀la ni ṣé ń jọ́bi ìta tó máa ṣe tó bá lálejò. dáadáa déédéé ni ẹ ti ẹ ṣe. mo dúpẹ́ o. àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin èèyàn wa kí dùn kó pọ̀ sókí báyìí náà ni ọbẹ̀ oge èmi àti máa sọ kíní kan lórí ètò pé gbogbo iṣẹ́ tó bá ti lè ṣe tó bá ti fẹ́ kí ọmọ làkejì báyìí níbẹ̀ òun náà ní ṣe dáadáa ṣùgbọ́n iṣẹ́ tó bá ṣe tó bá ti ń wo ọ̀tún tó ń wò sí fura sí ara rẹ̀ wọ́n náà mọ̀ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe tọ́gbà kúrò bẹ́ẹ̀ títí ìgbà mìíràn tí a tún gbé aṣòfin wá sí ojú móhùnmáwòrán yìí orúkọ tèmi ni Rafiu Adédìran.